ààrẹ bàbá wa Bọ́lá Tinubu wọ́n sọ̀rọ̀, wọ́n ní ẹni tí ò bá lè ṣiṣẹ́ dáadáa nínú gbogbo àwọn mínísítà táwọn yàn yìí, wọ́n ní kí wọ́n fi ipò sílẹ̀. Wọ́n nítorí pé àwọn ò fẹ́ ọ̀lẹ lásìkò táwọn. Wọ́n sọ̀rọ̀ yìí ní ibi tí wọ́n ti ṣe àbájáde tí ó wáyé ní Aso Rock ní Abuja, níbi tí wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan. Ẹ̀yin ènìyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá wa sọ. Bàbá wa sọ̀rọ̀ yìí ní ọjọ́ Wednesday, ọjọ́ kìíní, oṣù kọkànlá, 1st of November 2023. Wọ́n ní àwọn máa tọwọ́ bọ̀ àdéhùn ìgbọ́ra-ẹni-yé láàrin àwọn mínísítà yìí o. Wọ́n nítorí àwọn ò fẹ́ kí ẹnikẹ́ni kan ní nǹkan kan kò yé àwọn. Wọ́n ní àwọn fi dá àwọn tó bá ṣiṣẹ́ wọn lójú dáradára. Wọ́n láwọn fi dá wọn lójú wípé kò ní sí ewu fún wọn. Wọ́n ní ṣùgbọ́n àwọn tó bá ń ṣọ̀lẹ àbí tó bá ń kówó mì, wọ́n ní àwọn àti wọn ṣòkòtò kan náà làwọn jọ máa wọ̀. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n ti wà lórí oyè tó jẹ́ pé wọn ò dẹ̀ kún ojú òṣùwọ̀n iṣẹ́ tí wọ́n ń ṣe, wọ́n ní kán tètè kẹ́rù wọn o, kán fi orí oyè sílẹ̀ o. Wọ́n nítorí àwọn ò fi àyè gba ìgbàkúgbà. Wọ́n ní gbogbo iṣẹ́ tí wọ́n yàn wọ́n fún, wọ́n ní tí wọ́n ní kán ṣe, wọ́n ní láti ṣe dáradára. Wọ́n ní torí pé àwọn ò fẹ́ ẹni tó jẹ́ pé ó máa ṣiṣẹ́ màgòmágó. Wọ́n ní tí nǹkan ò bá yé wọn, wọ́n ní wọ́n láǹfààní láti béèrè ju pé kí wọ́n ṣiṣẹ́ tí ò tẹ́ àwọn lọ́rùn lọ. Bàbá wa tún tẹ̀síwájú, wọ́n ní àyè wà fún ẹnikẹ́ni láti bá wọn sọ̀rọ̀ àbí kán tọ́ àwọn sọ́nà lórí iṣẹ́ àti nǹkan tí àwọn fẹ́ ṣe. Wọ́n tẹ̀síwájú wípé kò sí ẹnikẹ́ni tí ó gbọ́n tán, wípé tí àwọn bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé, wọ́n lè tọ́ àwọn sọ́nà. Wọ́n nítorí pé àwọn ò gbé iná rù. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ wọn làwọn wá. Wọ́n ní láti fọwọ́sowọ́pọ̀. Wọ́n ní nǹkan tó dáa ni, ó máa ń mú iṣẹ́ yá kíákíá. Wọ́n ní àwọn jẹ ààrẹ láti dáàbò bo ìlú ni. Wọ́n ní àwọn jẹ ààrẹ lórí gbogbo ọmọ Nàìjíríà ni. Wọ́n ní àwọn ò dẹ̀ dá èèyàn kan yà sọ́tọ̀ wípé kì í ṣe èèyàn àwọn. Wọ́n ní gbogbo wa pátápátá ni èèyàn àwọn. Wọ́n ní àwọn dẹ̀ ṣe èyí láti fi dá wa lójú wípé ìgbà títa àwọn mẹ̀kúnnù wọ́n á rí ìrọ̀rùn, wọ́n á rí ìfọ̀kànbalẹ̀, kò ní séwu ní agbára Ọlọ́run. Bàbá wa Tinubu ń tẹ̀síwájú pé kì í ṣe nǹkan tó bójúmu láti máa fi ojú àlejò yan wo àwọn tí àwọn yàn sí ẹnu iṣẹ́, wípé àwọn ni onílé, wípé nítorí ìdí èyí àwọn fẹ́ kán ṣe iṣẹ́ tí àwọn yàn wọ́n sí, kán ṣe dáradára, kán ṣe kó tẹ́ àwọn lọ́rùn, kán ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Wọ́n ní kì í ṣe pé kí wọ́n kàn gba contract, kí wọ́n má ṣiṣẹ́, kí wọ́n kàn máa kówó jẹ, pé àwọn ò ní fi àyè gba irú àwọn nǹkan báyìí. Wọ́n ní àwọn fẹ́ kí àwọn mínísítà yìí kí wọ́n yàgò fún ìwà kò kàn mí o, àti ìwà pé èmi nìkan ni màá dá jẹ. Wípé iṣẹ́ tí oníkálukú bá gbà, kán ṣe pẹ̀lú ọkàn kan, kán ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run, tó jẹ́ pé tó bá di ọjọ́ iwájú, wọ́n á máa fi ọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀, wọ́n á máa fi pàtàn ni. Wọ́n ní kì í ṣe pé kí wọ́n ṣe iṣẹ́ náà, kí wọ́n wá ṣe, kán ṣe rádaràda, tó jẹ́ pé àwọn èèyàn máa fún wọn ní èpè. Wọ́n ní ṣùgbọ́n kán ṣiṣẹ́ náà pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run, kí inú àwọn ọmọ Nàìjíríà kó lè dùn sí wọn. Wọ́n ní gbogbo nǹkan tí àwọn ń sọ yìí, wọ́n ní fún ìdàgbàsókè Nàìjíríà lápapọ̀ ni. Wọ́n ní káwa náà wò bí a ṣe sọ, bí wọ́n ṣe wí, bí a ṣe rí. Wọ́n ní ká wo òkè òkun. Wọ́n ní gbogbo nǹkan ló lọ létòlétò. Wọ́n ní tí Nàìjíríà tó bá kọjá òkè òkun, wọ́n ló tó bẹ́ẹ̀. Ẹ̀yin ẹ wo ìgbà tí owó wa wà ní 1-to-1. Ní ìsìn, ẹ wo iye tí náírà àti dọ́là jẹ́. Ẹ wo iye tí pounds àti dọ́là jẹ́. Irú àwọn nǹkan báyìí kò dáa. Tí àwa náà bá gbójú mọ́ gbogbo àwọn nǹkan tá a ní tó jẹ́ nǹkan tí Ọlọ́run fún wa, natural resources,
Nàìjíríà á dàgbà, Nàìjíríà á gòkè, Nàìjíríà á nítẹ̀síwájú. Ṣùgbọ́n kéèyàn máa ṣe wàhálà, kí wàhálà ẹ̀ máa já sásán, kì í ṣe nǹkan tó dáa. Bàbá wa tẹ̀síwájú pé kí àwọn mínísítà yìí kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn, kí Nàìjíríà kó fi dé ibi tí ó jẹ́ kí ó máa ní ìrọ̀rùn, kí àwọn ọmọ Nàìjíríà gan kán ní ìfọ̀kànbalẹ̀, kí wọ́n ní àlàáfíà. Ìpè ìlú tí ìfọ̀kànbalẹ̀ bá wà, àwọn ẹni tó ń gbénu rẹ̀ náà wọ́n á máa súre fún ìlú náà ni. Ìpè àwọn rọ àwọn mínísítà yìí pé kí wọ́n jọ, kí wọ́n má ṣe iṣẹ́ mògòmógó, kí wọ́n má ṣe iṣẹ́ tí ò ní èrè. Ìpè kí wọ́n ṣe iṣẹ́ tó jẹ́ pé Ọlọ́run gan á yọ́nú sí wọn ni. Ẹ̀yin èèyàn lé, bí bàbá wa Tinubu bó ṣe sọ ọ̀rọ̀ yìí nìyẹn o, tí wọ́n sọ fún gbogbo àwọn mínísítà tí wọ́n yàn sípò ìpè kí wọ́n gbéradì, kí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà rere, kí wọ́n má jẹ́ ọmọ Nàìjíríà burúkú. Ìpè Ọlọ́run Elédùmarè á bá wọn ṣe iṣẹ́ yìí o. Láti iléeṣẹ́ Mashola Gist TV láti mú ọ̀rọ̀ yìí wá. Please share this video, like and subscribe. God bless you all.